mi o. Ó pè mí láàárọ̀ jẹta. Ìmọ̀ mi fọkàn yín balẹ̀ o. Màá pè ní tó bá dalẹ̀. Bẹ̀bẹ̀ lọ́wọ́ mi máa ṣe fún yín. Àní bí mo ṣe gbọ́ ìbànújẹ́ ló jẹ́ fún mi gbogbo ọmọ Nàìjíríà o. Lẹ́nì kankan bọ́ lọ Ṣáńkù lọ́lọ́run tètè gbé lọ́wọ́ sókè. Ó fi kan àwọn àbúrò rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ lọ́wọ́. Ní ti ń sojú ṣe ọlọ́mọ àti pé nígbà tí owó báyìí ní ó sẹ́ǹdẹ̀ sí àwọn ọmọ Nàìjíríà ràn mí lọ́wọ́ o. Láti jẹta ìjà wo lọ́rọ̀ ṣẹlẹ̀ níjẹ̀rín pé mi jẹ̀rín kò sáàsì àwọn kan mọ̀ ń lálàá sí mi. Àwọn kan mọ̀ rí amọ̀fẹ́yà kan mọ̀ sọ fún mi pé ní kí n mọ̀ lọ ṣàdúrà dáadáa kí n mọ̀ sọ lálẹ́ tó lẹ́rùn ló pé mo ti sùn. Ó mà ṣe o abiyamọ òkú ọ̀rọ̀ ọmọ ẹ̀yin èèyàn káàkiri gbogbo àgbáláyé ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ lẹ́nu mọ̀mọ́ Ṣáńkù ṣùgbọ́n ó sì kù síwájú oríṣiríṣi là ń gbọ́ lọ́tún là ń gbọ́ lósì nípa ọ̀dọ́mọkùnrin adẹ́rìn-pòṣónú orí ẹ̀rọ ayélujára tí orúkọ rẹ̀ ń jẹ́ Ṣáńkù. Oríṣiríṣi là ń gbọ́ nípa rẹ̀ tí àwọn ọ̀rẹ́ àwọn ojúlùmọ̀ jẹ́ ń sọ. Kí ni ohun tá a wá mú wá fún ẹ̀yin èèyàn lénìí? A fẹ́ kí ẹ̀yin èèyàn náà kẹ́ ẹ gbọ́n tí wọ́n ń sọ nípa Ṣáńkù àti pé kí ni irú èèyàn wo gan ni Ṣáńkù jẹ́, irú ìwà wo ló ń hù sáwọn ọ̀rẹ́ ẹ̀ àti sí àwọn tó jẹ́ alábàáṣepọ̀ ẹ̀. Gbogbo ẹ̀ náà lẹ́ gbọ́, gbogbo ohun tí wọ́n sọ, gbogbo ọ̀rọ̀ tí Ṣáńkù tó fi lélẹ̀ kó tó di pé ó dolóògbé, kó tó di pé ó jẹ́ Ọlọ́run nípè. Kí ni àwọn àṣírí tẹ́ tó sọ nípa Ṣáńkù nínú fọ́nrán yìí? Torí mọ̀mọ́ Ṣáńkù ọmọ tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí o sórí ẹ̀rọ ayélujára fún àwọn ọmọ Nàìjíríà káàkiri gbogbo àgbáláyé. Mọ̀mọ́ Ṣáńkù tún wá sọ àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ pé ọ̀rọ̀ yìí ṣe ni láàánú. Ẹ wo ẹ má wàá jẹ́ ń gbà yín lákòókò, ẹ wá lọ gbọ́n tí wọ́n sọ nípa Ṣáńkù. Ẹ wo orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà lẹ́wà ẹ̀yin èèyàn wa ẹ sí ẹ̀ fọ́nrán yìí kó kan gbogbo àwọn èèyàn lára. Ó pè mí Ọlọ́run ń bò ń lẹ́rù onímọ̀ àwọn wọ̀rí ṣé bá lọ́lọ́run ilẹ̀ wa mo ṣáàtì sọ̀mọ́ ìdíkọ́ ní ó máa tó rí. Ìlú ti wá gbé mi lánàá. Ìbànújẹ́ lélẹ́yìí. Gbogbo ọmọ Nàìjíríà mọ̀ ní fojú sunkún ọmọ ẹni tó bá ló jẹ́ o. Ìbànújẹ́ kọ̀ ọmọ òwòjọ́ nírànlọ́wọ́ sí mi. Ẹ̀mí lọ́wọ́ gbogbo pọ́mìtì tó ṣe fún mi. Kò sí nǹkan tó rí sí báyìí o. Ó ní kí n má tajà tí mò ń tà mọ́. Òun wọnú owó fún mi. Ìtí mo rí rè o. Ìtí mo rí rè inú tọ́sọ mi sí rè o. Ọlọ́run ṣàánú mi gbogbo ọmọ Nàìjíríà ìsìn àgbọ̀ fún mi o. Bá jọ fún mi gbogbo ọmọ Nàìjíríà ẹ̀yin náà ní fojú sunkún ọmọ o. Ẹni mọ sáré ọmọ o. Wá sọ fún mi, wá sọ fún mi. Sàmádì wá dákẹ́ fún yìí. Ó wá sọ eléyìí fún mi. Kémi ló mọ ibi tí ń bá wọ́. Asa ìpìlẹ̀ tó ní wọ́n bá ìpínlẹ̀ kan lọ times. Ìgbà yà máa gbọ́n sọ pé ní wọ́n ní accident. Fight off. Wá sọ fún mi, wá sọ fún mi, wá sọ fún mi. Sàmádì wá dákẹ́ fún yìí. Níṣì má bá mi sọ̀rọ̀. Ó wá sọ eléyìí fún mi. Kémi ló mọ ibi tí ń bá wọ́. Ó ní bá foríjì. Ṣáńkù ẹni tó ti wà ní tó ti ṣe pẹ́tẹ́sì tipẹ́tipẹ́ tó yẹ pé tó ṣe ra mọ́tò pé òkè kó nǹkan mọ́ fi ṣe transport lásán kò sáré o Ṣáńkù kọ́ ló wa mọ́tò o kì í ṣe ẹ̀gbọ́n rẹ̀ èèyàn rí jí ló mọ́ wa mọ́tò rẹ̀ máa wà kẹ́fúlì kì í ṣe wà kiri kankan ló wọ̀ wa mọ́tò ọ̀gbẹ́lẹ́ni tó wa mọ́tò for the first time lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi nìyẹn o. Ọ̀gá ìgbésẹ̀ tí wọ́n mọ́tò yóò wà mọ́tò. rí jí ògbọ́dọ̀ mọ̀ pé Ṣáńkù ti kú o. Ó gbọ́dọ̀ mọ́ lọ lọ́sítà. Ó gbọ́dọ̀ mọ́ ẹ̀ ń tọ́jú rẹ̀. Kọ́mẹ́dì ti ṣe ìmú dínkù fún àjọ sí tẹ́lẹ̀ ni bàbá tí mi ti níṣẹ́ wọ́n tí mi ṣe ló yẹ kí n withdraw fún pé anywhere you want to reach I will try my best I will help you. Torí ẹ̀nà ìdí ńlá yìí ń gbélé níwọ̀n sí ráńgà pé káàbọ̀ mi kò ṣe jẹ́yàn ó jẹ́yàn kó bẹ́gbẹ́ pé ayé mọ̀ láyé mọ̀ àbúrò mi sí suddenly náà tó níjọ́ Monday pé àbúrò mi wà lásìdẹ́ǹtì wọ́n ní accident azal wọ́n ní ń bọ̀ láti Ìkó àmọ́ ní òpè mi kò sọ nǹkan fún mi àbí Ṣáńkù sọ nǹkan fún mi pé òun lọ travel
àwọn ẹ̀sà pé mo pe àbúrò mi pé àfà bó lọ wà nọ́mbà rẹ̀ lọ wọ́n á fi wọ́n fi pé ṣẹ́ẹ̀tì pé ọmọ yẹn dára náà wọ́n ti pè mo yà wọ́n wà lọ lásìdẹ́ǹtì wọn ní àwọn ògbọ́n wọn kan ilé tí mo sì lọ bá wọn ní ilé nù pé mi fẹ́ sáré lọ ibi tán ló wà o àjọ lọ pẹ̀lú àbúrò mi ilé àjọ lọ bẹ̀ a sì dé débẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ mo rí èyí Rich Abdulrahim ni mo rí wọn ní àbúrò rẹ̀ nǹkan ó ní mo jọ gbé àwọn pé wọ́n jọ gbé àwọn débi gbọ̀ láti rọ̀ṣọ̀ kún láàrin wọn bá àwọn dókítà rẹ̀ pé níbo ni àbúrò mi wà it's now wọ́n fi sí mi fojú kan àbúrò mi wọ́n kàn sọ fún mi pé ó wà fáwọn sọ́ọ́dún èrò kan di jábí ọwọ́ ọ̀rọ̀ lẹ́yìn náà ni àbúrò mi ti kú ká máa gbé bọ̀ wálé ìjẹun tó dùn mí lọ́kàn ó bá mi lọ́kàn jẹ́ torí pé ó ní ọlọ́run ti gbé ọ̀rọ̀ sókè nínú mọ̀lẹ́bí wa onírẹ̀pù mọ́ mi ó fọ́ anything tí mọ́yìn bá need a máa ṣe fún iṣẹ́ mi náà ní nípa ní lágbára mo ṣe fún mi lẹ mo ṣe fún ọ bọ́ tiẹ̀ ló wọ́pọ̀ jù torí pé òní ọlọ́run ti gbé sókè láàrin gbogbo wa. mo jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ní ọ̀rẹ́ ni mí ó dàbí ẹ̀jẹ̀ mi ní bí ẹ̀jẹ̀ ní Ṣàngó jẹ́ sí mi àwọn èèyàn ló ti kú lójú tèmi Ṣàngó kú tí máa rántí gbogbo tó ṣe jẹ́ tí mo kọ́kọ́ test ẹ̀ ó ní wá bóun ìbànújẹ́ tó dákọ́jọ́ mọ́ra nìyẹn ìgbà yẹn mo ti fẹ́ stop ohun tí mo ṣe the comedy stuff tí mo ṣe mo wá máa ń post ìgbà yẹn kò lọ dáadáa mọ́ mo wá test gbogbo àwọn tó jẹ́ content creator yòókù kò sẹ́ni tó reply mi ìgbà yẹn mo test Ṣàngó sí ẹ̀sẹ̀kẹsẹ̀ náà ló ti reply ó ní wá bóun ní Ìbàdàn máa ń mọ̀ ní Ìbàdàn nítorí àwọn máa bí kí n pàdé rẹ̀ bí àwọn content creator yòókù ṣe máa ń ṣe tó ṣe máa ń gapá mo débẹ̀ àjọṣeré àjọṣàwàdà mọ́ gbà akẹ́kọ̀ọ́ tí mo kọ́ fi mọ́ ni pé ó máa ń rẹ́rìn so gbogbo kí ni àjọ use mọ́ra wa for the first time tí mo mọ̀ Ṣàngó ẹ̀ máa rò bóyá ní àtọwọ́ ìyá mi à lè ṣeré tó bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà yẹn àjọ wà fọ́tò gbà tó pẹ́ gan-an ọ̀tọ̀ ní tó ń ṣe tẹ́lẹ̀ ó tún switch sí ní tèmi ṣe láti help mi kò tó oṣù mélòó kan ìgbé tó jẹ́ pé àkáǹtì mi ju tiẹ̀ lọ gbogbo èrò ọkàn mi ni pé ẹni tí ó help èèyàn tí èèyàn wá ń grow díẹ̀díẹ̀ like àkáǹtì mo sọ ojú tiẹ̀ lọ mo gbé ó yẹ kó wà lọ́kàn Ṣàngó mo wá ti rí kọ́mẹ́ǹtì yẹn táyà ti ń sọ níta pé king of bank lo kíní kan nǹkan ra ó ti lo Ṣàngó ó ti ju Ṣàngó lọ mo bá sílẹ̀ ló wà lọ́kàn Ṣàngó níjọ́ tí mo wá fi ẹnu àmì náà fọ́ pa ẹ̀gbọ́n rẹ̀ nìkan ni níjọ́ tó ti máa ti wọ tí 100k bá ti kún followers mi máa lọ fi gbá Ṣàngó ìrìn àdùn àtújọ jẹun àjọ wà níjọ́ tí tèmi àjọ Ṣàngó tó kẹ́kẹ́ kí n má wọlé sẹ́ ibi tá à ń lọ sí jù báyìí lọ ó ní òtí mọ̀ kankan ó ní fíìmù yìí kankan kọ́ ní kókó ṣùgbọ́n káwọn tó dáwọn tó ní wọn kan ẹ jèrè wa bí tí mo ní máa ra ó mú ẹgbẹ́ tó kọrin náà máa tẹ́ pé ó máa ń gbé wọn káàkiri pé kájọ máa at least tó bá rí Ṣàngó Rich mọ̀ Ṣàngó wọ́n mọ̀ pé Ṣàngó Rich ń kọrin ẹgẹ́t orin ẹ̀dẹ́ make sense níjọ orin tó kọ́kọ́ tí Rich ọkọ̀ ni àwa táwọn láti ìdílé olówó ẹgbẹ́ owó tá a máa ṣe láyé ìyá ṣe fún ara wa àwọn tó àwọn oníjà àwọn mọ̀lẹ́bí wa nígbà láwọn máa ń ṣe fún àti àwọn tó bá jẹ́ àwọn ará ta ní àtọ́jú stage kan Ṣàngó máa àwọn èèyàn náà mọ́ra ọ̀rẹ́ púpọ̀ àti pọ̀ wọ́n ti pé inú ilé kan ò lè gbà wá mọ́ tá a bá jáde náà ní mọ́tò ìgbà míì táwọn ẹ̀ máa ń post congratulation tó wáyé pé àwọn tó ń bá wa nídìí kìíní àwọn tí ò tó wa sábà wa èmi ò mọ èmi ń Ṣàngó pé méjì máa ń mo gbádùn pé èmi tá à ń lọ yìí jìnnà ìmọ̀ pé èmi tá à ń lọ ní Ṣàngó jìnnà ó ní bá lọ ṣe jìnnà ló sọ ká mọ̀ sáré ṣògùn kankan ṣe kankan pé so congratulation kò freak wa onímọ̀ ń dì mí lọ́kàn mi pé kí n má wọlé àdébẹ̀ tẹ́lẹ̀ ń bára mọ́tò ìsìn ọmọ àgbẹ̀ akọ àdá mọ́tò nìkan pé káàtì ẹ̀dùn máa ń tó fa tí mo Ṣàngó fira mọ́tò ni pé torí apàṣepọ̀ kálímọ̀ travel tó bá ń travel tó bá ń bá pé ojú ọmọ ti wá tó gbà yẹn á ti pọ̀ nulẹ̀ Ṣàngó wa ni pé ètò ìṣẹ̀lẹ̀ pé bá ṣe pọ̀ nulẹ̀ ṣé ó sì wù mí kájọ àpọ̀ṣe àwọn yẹn ti sọ̀rọ̀ gan pé kájà àfọjọ́ kan jàrí orí ẹni fẹ́ pé nígbà tó bá wà nílé gan mo tún mọ̀ ti ọ̀rọ̀ Ṣàngó lẹ́nu láti má ti sọ̀rọ̀ ó ti rẹ́rìn
ọ̀rọ̀ báyìí o ti rẹ tí wọ́n ṣe fẹ̀tẹ̀fẹ̀tẹ̀ fún wọn pè mí fún lọ́wọ́ báyìí ojú yẹn náà tí máa ń wò tànútànú mo wo eré rẹ̀ tànútànú ohun tó máa ń kàánú èmi tí mo tún máa ń kàánú rẹ̀ so àwa split ara wa èmi lọ pé kí n dá wà àtúrò àwọn tó wà lọ́dọ̀ dáadáa tẹ̀mí náà ti máa ń yàn mọ́ra wọn àti ń pọ̀ so àlejò mọ́ débi kan náà Sanku dó ní Èkó èmi dó ní Ọ̀yọ́ ìdámi odò ní Ọ̀ṣun èmi odò lọ́yọ̀ tá a bá jọ níṣẹ́ àmọ́ níṣẹ́ gbà gan mo tẹ́ púpọ̀ rẹ̀ pàkànlẹ̀ yá iṣẹ́ báyìí lájọ wọn bọ́ mọ́ ṣùtù tó ń ṣùtù lọ èmi náà máa ṣe tèmi náà lọ táwa ti níṣẹ́ tó papọ̀ dàbí à ń lọ sí fíìmù industry kan ó máa pè mí àfà jápàdé mi gbà yìí ìdẹ̀ rí fíìmù industry kan tí ó pè wá àbí anybody tí ó pè wá tí a gba owó lọ́wọ́ rẹ̀ rí àti ọgbà àwọn tó já àwọn búránì orílẹ̀ ibi tó fi láìkì wa ni pé kò sí bẹ́ẹ̀ ṣe wà pẹ̀lú wa ẹ máa rẹ́rìn ni kò sí iná ló kú ní wọn máa pa lẹ́rìn àdẹ̀rẹ̀ gbogbo yàkè bọ̀ tó bá lọ gbẹ́gbà mi gan àwọn máa pa Sanku Alfa báwo ni dúró tí àwọn tó ti bí tó tún lọ bí ó ti já lọ ètò wọn dùn mí dùn ni pé ìgbà tí mo wá pàdé dáàbò tó fẹ́ ní kémi àti Sanku jọ wà papọ̀ tẹ́ àti òun yà sí line YouTube ń ṣùtù iṣẹ́ YouTube kiri kò fi bẹ́ẹ̀ ṣe kọ́mẹ́dì kò fi bẹ́ẹ̀ post mọ́ so wọn ká jọ wà papọ̀ òun náà ti ń ṣe ìjọba wa pàdé bí mo ṣe dì mọ́ mi gan àjọ ṣàwádà ó tún pè mí àwọn ìgbà àṣepọ̀ ọjọ́ kan ó tún pè mí sọ́tọ̀ ní àkíńgì àní ẹ̀dá ọ̀nà tó pọ̀ á tó rẹ́rìn ó ní tóun wá wò sí ni pé káàtì ẹ̀gbá lè kan tó bá fẹ́ bá jẹ́ 3 bedroom flat bẹ́ẹ̀ sí island àdébì kan tábà wọ àbátọ́ wọ island níbi tá a máa lè mẹ́tẹ́ kí gbogbo wa wà nílé kájọ máa ṣe kinní and then a máa shoot àwọn YouTube content pé a máa push iṣẹ́ wa sí YouTube gbogbo tó sọ fún mi nìyẹn lọ́jọ́ ẹ̀mí lókè September àmọ́ bó ṣe máa lọ September wọn rẹ̀ ní dáàdì máa fi Samaris sọ pé wọ́n ní tó rà lọ́jà ṣẹ́ wọn kan ní àtàwọn apá púpọ̀ ẹ̀gbọ́n náà bá aṣọ lọ́jọ́ yẹn apá àjọ wà wọ́n ní pé tó àti di ọ̀dì 27-28 táwọn bá parí ṣe àwọn 31st àwọn fi sinmi tó bá ti di ọ̀dì wà àwọn máa yẹ àwọn kan YouTube kan tẹ̀lé pé èmi Sanku a máa jẹ́ bí ọmọ sí bàbá yẹn pé bàbá yẹn máa ṣe àwọn máa ṣe bàbá fún wa nílẹ̀ gan mo lo spec kó kámẹ́rà bí mo kàn ká fídíò ìmọ̀ pé nǹkan máa ṣẹlẹ̀ gbogbo ọ̀rọ̀ tí máa ń gbé sọ lọ́jọ́ yẹn ní bá mi sọ̀rọ̀ mò ń ka gbogbo ẹ̀ mo ti delete gbogbo kọ́ṣà gbà torí ọ̀rọ̀ tani tí mo respect fún àwọn padà bá pàdé wa tá máa aráàjì wa mo respect gbogbo tí Sanku sọ lọ́jọ́ yẹn mo kàtà ẹ̀mí mo ti ra kí ni yẹn mo ní okay good ní ẹ̀rọ kan mo ti ká fídíò yẹn bọ̀ mo ti delete ṣe mọ̀ pé Sanku ti fi àgbẹ̀rẹ̀ lẹ̀ pé bóyá ìkankan ń ṣẹlẹ̀ àbí ń lọ bìkan mo máa ń kú mo máa ń fún gbogbo ojú tí wọ́n wà ní àkókò yìí kan ní BBC News Yorùbá ní ẹwà yìí ilé màmá olóògbé adẹ́rìn-pòṣónú Sanku ní ẹwà yìí màmá ti bá wa sọ̀rọ̀ ẹni tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ ti bá wa sọ̀rọ̀ àti àwọn tí ó jẹ́ ọ̀rẹ́ náà wọ́n ti bá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí kan ní BBC News Yorùbá ní ẹwà yìí ìlú Òṣogbo láti mú ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ wá sí ojú ìwòran yín. ìgbà tí mo bọ́ sọ́nà lánàá ní alẹ́ àná mo ní táwọn èèyàn sọ lọ́nà pé bóyá oògùn owó bí kan ní Sanku ẹni tó ti wà ní tó ti ṣe pẹ́tẹ́sì tipẹ́tipẹ́ tó yẹ pé tó ṣe ra mọ́tò pé òkè kóun kàn máa fi ṣe transport lásán kò sáré o Sanku kọ́ ló wa mọ́tò o kì í ṣe ẹ̀gbọ́n rẹ̀ èèyàn rí ló máa wà mọ́tò rẹ̀ máa wà carefully kì í ṣe wà kíní kankan ló wà mọ́tò ọ̀tọ̀lẹ́ni tó wà mọ́tò for the first time lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi nìyẹn o. ọ̀gá ìgbésẹ̀ tó wà mọ́tò yóò wà mọ́tò. ríjì ògbọ́dọ̀ mọ̀ pé Sanku ti kú o. ó gbọ́dọ̀ mọ́ lọ lọ́sítà ó gbọ́dọ̀ mọ́ yàjẹ́ níbi ó wò. Ebi kí ti lọ kọ́ wọn ní kílé pé báyìí wọn lọ́kọ̀ mọ̀ ó dà as the last 3 weeks tí mo rí gbẹ̀yìn ní tí mo kọ́ wọn for past 4 years ó tún kà fún mi tọ́lọ̀ ń fún ọmọ náà lẹ́gbọ́n dé tí mo dẹ̀ rí i pé inú àwọn ògo rere tí mo ní lélẹ̀ ó dẹ̀ máa ń dùn mí ní gbogbo wọ́n dàgbà tí mo ṣe lé bó ṣe pé kò yé mi ó sì kọ́ àwọn ọ̀rẹ́ lẹ́yìn àti bọ̀dá rẹ̀ ríṣiríṣi bákan náà àti sàkà kí mi sílé wọ́n dẹ̀ fi dùn mí hàn gan tààrà mo fẹ́ sọ̀rọ̀ Abdulsamad mo sì fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ tó kò sí mo sì fẹ́ sọ tó etí ọgbẹ́ ọkàn tí ò lè tètè san ni lórí Abdulsamad ní mo tí mo lè sọ nípa rẹ̀ ní mo tí mo lè sọ nípa Abdulsamad mo ń wò pé ọjọ́ ọ̀la lè kí omi dáa
wọ́n sọ fún mi pé ní so kọ́ mọ́ kí mo kọ́ àwọn ọmọkọ́ tí mo mú wọn àwọn tí mo kọ́ tó wọn tí mo fi yẹn gàn pọ̀ àwọn fi sọ̀mọ́ ẹ̀dì yẹn ọlọ́dún àǹfà lọ sókè dáadáa ọmọ ìsọ̀rọ̀ àlímọ̀ ní ìsinmi àfijọ́ pé ọmọ ìsọ̀rọ̀ àlímọ̀ sì pẹ̀lú àti pọ̀sọ̀ àlímọ̀ 2021 mo sọ̀rọ̀ àlímọ̀ fún January 20 ó sì wà àlímọ̀ àtìgbà yẹn ti náà sí bẹ́ẹ̀ ó ń jẹ́ dùnú fún mi gbogbo àló ń jẹ́ dùnú fún mi tí mo dẹ̀ sínú mi dẹ̀ ń dùn nǹkan la fẹ́ bọ́lọ̀ fà sí ní ta fẹ́ ṣe sí ní ta lè ṣe kò sí ní ta ṣe lẹ́yìn tí ká dára kó lọ́n ṣe ní lórí ilé ń bá dára lẹ́jọ́ síbi tá a fẹ́ lọ ọlọ́run sí mo lọ kọ́tù àtàwọn lóun ó dá nìyẹn ọ̀sán ìrọ̀lẹ́ ọ̀sán ní mọ̀wọ́ rí láìpẹ́ láì jìnnà ẹ máa rọ́wọ́ mi dáadáa mo sọ fún yín pé ní àṣọ mọ́ẹ́dì mo rí wọ́n pèsè pẹ̀lú o ti kọ́lé o ti ra ilé nígbà tí nǹkan táwọn àwọn alágbàsọ wọn ń parọ́ mọ́ mi nìyẹn mo ní máa wọrí wọn parọ́ mọ́ ọlọ́run ó ṣòro bẹ́ẹ̀ ní tó kù tí mo fi sínú àdúrà náà nìyẹn ọlọ́run dẹ̀ ṣe amínà sí ọkàn rẹ balẹ̀ tó kù náà nìyẹn ẹ ṣáà ń wú ikú wí lẹ́nu àmọ̀sọ̀mọ́dì ṣoògùn owó ni àmọ̀sọ̀mọ́dì ní ìkúni ni àmọ̀sọ̀mọ́dì bí yóò ṣe gbé ni lọ́kàn ìmọ̀ sọ ń pa àmọ̀sọ̀mọ́dì láì dáa ònu ọlọ́run torí pé iná bá dọ̀ zọ ní ìsìnkú wà ní lọ sọ bẹ́ẹ̀ ẹ bá ti ń dábàá tó ju ìdọ̀bà tó ń yínú ẹsẹ̀ ni agbára ẹsẹ̀ ni ti ń yínú rẹ̀ wọ́n ní bó ṣe léwu kó rí àmọ̀sọ̀mọ́dì ṣe lẹ́yìn àdúrà báyìí pé mo ní àmọ̀sọ̀mọ́dì mo rí dé gbàǹkan lọ́wọ́ èèyàn rí tọ́wọ́ bá délẹ̀ àṣà ti jẹta ìjà wo lọ́rọ́ ṣẹlẹ̀ níjẹ̀ ẹ̀rín pè mí jẹ́ ní kò sáàsì àwọn ẹ̀kan kọ́mọ̀ràn náà ńlá là sí mi àwọn kan máa rí amọ̀fẹ́yà kan máa ń sọ fún mi pé ní kí n máa lọ ṣàdúrà dáadáa kí n mọ̀ sọ lálẹ́ tó lẹ́wọ̀n ló pè mí mo ti sùn ló pè mí ọlọ́run bò ń lẹ́rù onímọ̀ máa wọ̀rí ṣé bá lọ́lọ́run má wọ̀rí ṣé bá lọ́lọ́run má wọ̀rí màá ṣe lóye ìdílé mọ́lẹ́wò lọ́dọ̀ ọlọ́run aburú kan ní wá ṣe ọwọ́ ẹgbẹ́ kankan tó pè látọ̀yọ́ same thing wàá sọ fún mi má wọ̀rí ilẹ̀ wa mo ṣáàtì sọmọ́dì kọ́dí ní ó máa tó replay ní wọ́n bá kan lọ at times nígbà tí wọ́n gbọ́n sọ pé ní wọ́n ní accident right off. wàá sọ fún mi Samadi wá dákẹ́ fún yùn níjì má bá mi sọ̀rọ̀ ó wá sọ ilé ìfún mi kí mi ò mọ̀ bí tí ń bá wọ́ ó ní bá foríjì. Irú nǹkan báyìí ti ẹ̀ wá Samadi ò sọ fún mi.